Kakanfò. ẹ kóra yín papọ̀ kẹ́sẹ̀ máa dé. Sunday Igboho. ẹ kóra yín papọ̀ kẹ́sẹ̀ máa dé. gbogbo Àgbẹ̀kọ̀yà o. ẹ kóra yín papọ̀ kẹ́sẹ̀ máa dé. Yorùbá ti jì sínú ọ̀fìn. àdìrẹ́ ni tó lè yọ àtúnṣe múlùmí ni à ń dìde ara wa. ẹ kóra yín papọ̀ kẹ́sẹ̀ máa dé. ẹ̀yà kóra yín papọ̀ kẹ́sẹ̀ pàdé ọmọ Odùduwà o. ẹ kóra yín papọ̀ kẹ́sẹ̀ máa dé. gbogbo lọ́ba lọ́ba. ẹ kóra yín papọ̀ kẹ́sẹ̀ máa dé. ẹ̀yà kóra yín papọ̀ kẹ́sẹ̀ máa dé. Yorùbá ti jì sínú ọ̀fìn. àwòrán ni tó lè yọ àtúnṣe múlùmí ni à ń dìde ara wa. ẹ̀yà kóra yín papọ̀ kẹ́sẹ̀ máa dé. ìwà jẹbánu tí ẹ ra wọlé. mẹ̀kúnnù ló pa lára ní Nàìjíríà. ẹ̀yin ìjọba wa ìwà jẹbánu tí ẹ ra wọlé. mẹ̀kúnnù ló pa lára ní Nàìjíríà. àwọn Boko Haram wọ́n wọlé wẹ́rẹ́. ọba wa ní pápúpa ní Nàìjíríà. COVID-19 ìyẹn tún wọlé wá. ẹni tó ká ló mọ̀ ní Nàìjíríà. Endsars ìyẹn tún wọlé wá. ẹ bá wa solution ní Nàìjíríà. ẹ̀bùn láńbélé lùmàrè kó wá gbà wá o. kó bá wa tún Nàìjíríà ṣe. kó bá wa tún Nàìjíríà ṣe.